ojú ẹlẹ́rú máa lò tó ọlọ́run ọba. Real majesty. Ọlọ́run tó yìn mí ọmọ olóbì wọ́wọ́ ń tiwọ́ ọmọ olóbì wọ̀wọ̀ tiwọ̀ èyí tó bá fẹ́ ni àwọ̀ sápò ẹni tí ò fẹ́ ni àwọ̀ sínú kó ẹranko kúkúrú á máa rómú jẹ ilé ọwọ́ òkùnkùn à Ọlọ́run tó yìn mí oyè tó gbà lónìí á mọ lórí oyè tó gbà lónìí á mọ lórí Ọlọ́run àwa dá gbogbo àwọn ọmọ ẹ̀ sí ilé-iṣẹ́ ò ní bàjẹ́ kó jóná torí gbogbo èèyàn tó bá wà tó bá dọ̀dọ̀ ẹ̀ báyìí kó tó sọ tí mo lò fẹ́ kó fẹ́ kó débẹ̀ apẹ́ ẹlẹ́rìn jáde gbogbo tó ti fọwọ́ ṣe kò ní fẹsẹ̀ yìí dànù àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ bó ti wá mú kó kéré tó abúkò ní ìkan tọmọtọmọ tilétilé àárín òun àtọkùn òní dàrú má lóra wọn kó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni. Olúwa ló fi èèyàn jẹ ìyálájẹ wọn nínú ìṣàlódì pé Olúwa fi máa bọ̀ ìwé ká fi Tóyìn Kọ́ládé jẹ ìyálájẹ nítorí ẹ̀ lórí wà níbi ilé ni mo ṣe bàbá àwọn tó nílẹ̀ mo ṣe bàbá àwọn ẹni tí Olúwa gbé ilé ayé lọ mo dẹ̀ ṣe bàyí pé Olódùmarè pé ọjọ́ èní á yẹ sí rere á yẹ sálàáfíà á yẹ sẹ́mi gígùn ajé awọ ẹnì kọ̀ọ̀kan wa rí nílẹ̀ Yorùbá ajé òní ajé á fi ilé wa ṣẹ̀kù àdúrà mi ní pé ilẹ̀ Yorùbá lápapọ̀ ó máa túṣẹ ẹ̀mí olóyè tòní ẹ̀mí àgùn lóyè nínú àlàáfíà nínú ìfọ̀kànbalẹ̀ tọmọtọmọ tẹbí dáadáa. Sórí ìdáná ọba ní bóyá rẹ̀ kó ní ìdí ọmọ ọba lórí ní ọmọ nínú tó hàn ọba lórí ní ọmọ ọba ti pé ní ìtàn ìdájọ́ ìdíje.
lọ́jọ́ ní ọmọ ọba mi lé funfun aláṣọ funfun aláyàwó funfun ọlọ́pàá funfun aládé ìṣẹ̀ṣẹ̀ wọ́n tẹ̀ lásán bàtà funfun ìwà funfun ilé àtọ̀ ìlẹ̀kẹ̀ tí ilé àtọ̀ ìyàwó wọn ní àlàkà. Adágbẹ́jà ọba níjà má jẹ̀bi ẹni àwọn aṣèlú ní ọ̀rọ̀ bá ti dára ẹ̀rẹ́jọ́. Ọ̀dájọ́ ló fi ìdí ọ̀tẹ̀ jálẹ̀ bí. Àwa celebrate àǹtí wa ìyá wa tí wọ́n di ìyá alájẹ́ Oòduà of Yorùbá land lẹ́nu ìyẹn ní Chief Mrs. Tóyìn Kọ́ládé ìyá dáadáa ìyá alájẹ́ ẹ̀mí yàgò oyè àmọ́rí o ìgbàtẹ́jọ́ yìí ìlọsíwájú lẹ máa rí o kí ló tìmọ̀ tí ìjọyè ti gbé ni mo ló máa jẹ́ sí kò ní jẹ́ pé kí ni mo jọyè fún o gbogbo bàtà bá fẹ́ bá ọlọ́run máa jẹ́ kó wá sí ìmúṣẹ o ọlọ́run pẹ̀lú yín ọlọ́run pẹ̀lú ọkọ ọlọ́run pẹ̀lú gbogbo fámìlì yín. Yorùbá ní a kì í láhùn ká níyì tí èèyàn bá ti láhùn kò lè níyì ìyálájẹ́ ó ṣe fónílé ó ṣe fàlejò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti tara ẹ̀ dìde tó ti tara ẹ̀ là wọn ò dédé fún ní ìyálájẹ́ ó ṣiṣẹ́ fún ni ìwà owó ẹ̀ ló jẹ́ kó fún ní ìyálájẹ́. Alájẹ́ ṣe àjọyọ̀ ni nítorí pé oyè Oòduà ni gbogbo wa sì lọ́mọ Oòduà ìdí tẹ́ fi rí ewu lọ́sàn-án nù. àṣẹ ti wà lẹ́nu ìyá aládé nítorí olórí aládé ló fi joyè ṣé gbogbo àṣẹ wà lẹ́nu ṣùgbọ́n wọ́n á ru oyè náà gbò wọ́n á rù tọ́ wọ́n á rù pẹ́ wọ́n á rù là á rù iye ní wọn ò ní fọmọ jẹ wọn ò ní fàyà jẹ wọn sì ní fọkọ wọn jẹ ẹ̀mí wọn á gùn kọrin kése wọn á fọwọ́ pa wọn á sì fèrè kìjòbì ìta wílálẹ̀ kí àrọ̀ ọmọ kó bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀. lọ́dọ̀ kábíyèsí wa Ọ̀jájá the second wọ́n fi Dr. Tóyìn Kọ́ládé ìyá alájẹ́ Oòduà wọ́n fi joyè lẹ́nu oyè náà dùn ẹni tí ò bá débì lónìí kò ríran wò àrà oríṣiríṣi la rí Tóyìn Kọ́ládé náà wọ̀ tẹ̀ ẹni tó sunkún díẹ̀ nù ọ̀nà ẹ̀ tó rẹ̀ ẹ́ lẹ́gùn ẹni tó dáṣọ gidi bù ẹ́ lára báwo ni nǹkan ẹ̀ ò ṣe ní da ẹni tó wà lọ síwájú fọ́mọlà kejì ó ń dáwọn ẹlòmíì lókòwò ó fẹ́ sanwó skúlù ọmọ mi wà lọ síìtù àròwó jẹun áhà rẹsì áhà búrẹ́dì áhà òróró gbogbo nǹkan ló máa báwo ni nǹkan
ò ṣe nígbà èmi ń gbà ládùúgbà ọmọ tí wọ́n fi tọrọ ọmọ ní ìyá alájẹ òdùà ó tún gbà ládùúgbà oyè amọ̀rí kò ní fọmọdì kò ní fọkọdì kò ní fi rẹ̀ kò ní fàwọn àyẹ́ yìí náà dì kò ní fi okòwò ẹ̀ dì ó jóye tán nǹkan mi bàjẹ́ kò ní gẹ̀ẹ́tì ẹ̀ lẹ́yìn oyè gbogbo tó bá dáwọ́ dá máa yọrí sí rere bí mo ṣe wí bẹ́ẹ̀ ló máa rí. àwa ṣe nǹkan méjì àwa sí hall 3000 seater hall lánàá a tún wá ṣe installation ìyálájé oòdùà worldwide títí dé ilẹ̀ Brazil Trinidad and Tobago North America Canada Dr. Toyin Kọ́ládé. àwọn láti wá bá ìyá wa ẹ̀gbọ́n wa ṣe ayẹyẹ ìyálájé Oòduà gbogbo Yorùbá land. àǹtí Tóyìn Kọ́ládé jẹ́ alálùbáríkà obìnrin téèyàn fi ń tọrọ obìnrin ni wọ́n jẹ́ èèyàn tó máa ń kó ẹbí kó èèyàn mọ́ra kò sí wọn kí fojú pa wá rẹ́ wọn rí wa lọ́mọdé kó sọ pé àwọn jó lówó kó fojú pa wá rẹ́ àsìkò tó wá jẹ oyè yìí owó ilé wọn á máa lé sí igbá ilé wọn á máa lé sí àbámọ̀ kí má jòyè kò ní jẹ́ tiwọn. kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.